Africa Content TV. Sọ́ra Ìgbòho ti dé, ẹlẹ́wẹ́, Ìṣọ̀lá Ìgbòho ti dé, Ìṣọ̀lá Ìgbòho ti dé, ọjà Ṣọlá Ìgbòho ti dé, Bọ́lá ti dọ́bọ̀, ọkọ̀ tàbí mọ́, yà sọ́jà ẹlẹ́wẹ́, ẹlẹ́wẹ́, ìgbàwó lọ́dẹ, ẹlẹ́wẹ́, Ìgbòho ti dé, Ìgbòho ti dé. Ṣàtìgbọ́, jagunjagun ti dé, Májà Ṣọlá ti dé, Sunday ti dé, Gbàdúgbòrí lẹ́nu sí. Akéwèjẹ, gbogbo ọlá Yorùbá, ojújà lẹ́mọ̀, Ìgbòho ti dé. Ṣàtìgbọ́, ẹ máa kú, ẹ máa sáré, Ìgbòho ti dé. Ọ̀gá yìí ti dé, bàbá yìí ẹ̀ ń bẹ́, Ìgbòho ti dé. Ìgbòho ti dé. Ìyá Sandra, ìgbàwé lọ́dé, Adébáwé bí, ìyá Sandra, Aya Tìsọ́lá. Oyè ìlànì. Ọ̀gẹ̀rẹ̀, ọmọ gbogbo ọ̀la ìyá bá o. Ẹ̀pá gíga lọ́ba. Tòbí ọlọ́kọ̀ balẹ̀ ìyá yẹn. Tòbí ọlọ́kọ̀ balẹ̀ ìyá yẹn. Olùkọ́ ọ̀rọ̀ tí bá rí lè sùnmọ́. Ìyá sí ló ti yọ lọ bẹ́ẹ̀ lè sùnmọ́ ọ̀sán. Ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ lè sùnmọ́. Tòbí ọlọ́kọ̀ balẹ̀ ìyá yẹn. Tòbí ọlọ́kọ̀ balẹ̀ ìyá yẹn. Olùkọ́ bàbá tí bá rí lè sùnmọ́. Ọmọ kan kò gbèrè wúrúwúrú tó bá fẹ́ ní ọmọ ní ẹni tó kù láwọn ló sọ. Àwọn ìgbà kíkẹ́ sábúrì kí náà mọ̀ oṣù ní bẹ́ẹ̀ni o. Àwọn tó bá mi bọ̀ padà wá rí lọ. Àwọn alábòsí bọ̀ padà wá rí bọ̀. Ẹ̀sọ́ ìdájọ́ bá ní tó bá àmì àgbo. Àwọn olójú ayé rí tí wọ́n gbà níwájú. Ṣèkò ṣáàgbé yẹn máa fẹ́ nítorí tó bá ti rí ìrìn òṣìṣẹ́. Wọ́n máa bọ̀ yí dàgbọ́. Ọ̀rẹ́ ra gbé ìròyìn yẹn ṣe bọ́ lọ́wọ́ pé kò bọ́ lọ́wọ́ kí ó yẹ. Ẹ̀rọ ẹ̀ máa ní jẹ́ ẹ̀rọ ṣe dùn dé náà. Ọmọdé ẹ̀wọ̀ ṣẹ̀dùn kò lọ. Oyin ẹ̀wọ̀ ṣẹ̀dùn kò jẹ́ lẹ́sẹ̀. Bíyìn ẹ̀wọ̀ ṣẹ̀dùn kẹ́lẹ́ o. Wòmí àpòpọ̀ sílẹ̀ ọtí kan kò sí bí nǹkan. Mo bá dá èyí láti lọ. Ẹ̀sìn kẹ́kọ̀ọ́ alábàdà ẹ̀rọ kọ̀ọ̀kan. Ẹ bá wulẹ̀ máa lọ tún ọ̀yẹ́ ti ṣe. Ẹ máa délé sára kí àwọn èèyàn kò ní sí. Mo bá èyí láti rẹ̀ oyin sí rẹ̀ o. Ẹ wò lọ, tájọ́ ń jẹ́, tájọ́ ń wò. Ó dá lórí sí nílẹ̀ yìí. Ó jẹ́ mi lọ́jọ́ mi, ẹ̀jẹ̀ kan náà wọ́n dájọ́. Ọmọ pé bá sì ń ra ọdún. Ṣé ọ̀rẹ́ mi tọ́pẹ̀ ọ̀dà léèyàn tó bá mi láàṣù ó tún wá gbé sórí? Ayápọ̀ òṣè tí ẹ̀mí lónà. Sọ́kọ̀ ẹ̀ẹ́kọ́ ti mọ̀, ọba ló yan kárí, ẹ bá mọ̀ bí nínú rẹ̀, ó sì ń yá pọ̀. Ṣé ọ̀rẹ́ mi tọ́pẹ̀ ọ̀dà léèyàn? Ó ń bá mi lára sùn, ó tún wá gbé lórí. Ayé kan kò sì sí ẹ̀mí lóná. Kí ló lè dá wá síbú ní ìgbàgbà? Kí ló lè dá wá síbú ní? Ṣé ẹ fẹ́ gbé òwò bẹ̀? Ìgbàgbà tó fi dìbò.
ẹ̀sọ̀ fún àkọ́kọ́. Gbogbo èèyàn tó ní ìgbòho, àwọn ọlọ́run á lè pè é. Ọlọ́mọ lọ́dọ̀ èkó, gbogbo èèyàn tó ní ìgbòho, gbogbo ọlọ́run á lè pè é. Báyọ̀ jẹ́ gbogbo èèyàn tó ní ìwọ̀n lè kò fún ọ ló máa ń wà lẹ́yà. Báyọ̀ jẹ́ gbogbo èèyàn tó ní òdòdó, gbogbo ló máa lòdì àríyàn. Gbogbo ìjọ ní ìwálẹ̀, gbogbo ilẹ̀ máa wálẹ̀ àríyàn. Gbogbo èèyàn tó lọ sọ pé ìlòdò sí mo wà. Gbogbo ló máa lòdì àríyàn. Orí fún bí èrò rẹ sí mi yóò ṣubú. Orí gbẹ̀mí náà bí èrò mi sí wa náà òkú. Ìlòdò kan wá ṣubú mi. Ṣáàtà gbò owó pẹ̀lú. Ṣùgbọ́n ọ̀gbẹ́ni tẹ́gbẹ́ gbà ní ìbẹ̀ ní ẹ̀sọ̀ fún wa bá. Gbàgbàgbà. Gbogbo èèyàn tó ní bèbè, gbogbo ọlọ́ba bèbè rẹ̀ ni. Ọmọ ìyàdá kan kò sàn, gbogbo èèyàn tó ní òwàlẹ̀, gbogbo ọlọ́ba wàlẹ̀ àbí o. Gbogbo èèyàn tó ní bèbè, gbogbo ọlọ́ba bèbè rẹ̀ ni. Gbogbo èèyàn tó ní ìmọ̀lẹ̀, obìnrin tó dá òbí àwọn ọ̀tá ẹlọ́pàá wàlẹ̀ àbí o. Torí pé èmi ọba tí ilé mi ní mo lọ, mo ṣẹ̀gbọ́n bá sọ̀rọ̀ ní o. Ọlọ́run ní àlàkò ẹ máa kú oríire ìgbòho Sunday. Bẹ́ẹ̀ ẹ máa kú oríire. Bọ́lá kejì tí ó dọ̀la. Lọ́nà tí ìsàyìn ọba Kọ́lá. Ọlọ́run ní ọba mọ́tò tó dọ̀la o. Ìṣọ̀lá tó lè nílẹ̀ yìí o. Ọlọ́run forí bí kọ́lù o. Alájí àṣírí lókù. Ọlọ́run olóògbé lè rájà bá. Ọ̀rọ̀ orí Yésù kù ọ̀rọ̀ bòbó. Ibà tóbi Yésù kù ọmọ òṣèlú kan. Ìṣọ̀lá tó lè wájú ni. Àwọn Adémọ́lá Òdo wọ́n ti sáyìn àkọ́kọ́. Lọ́lọ́dún kan ìṣọ̀lá wọn máa fọwọ́ bọ̀wé ìwé ẹlẹ́gbẹ̀ẹ́. Mo máa gba sàmì kíkẹ́ ọba. Ọmọ Sàlámì kú kalẹ̀ o. Aṣíwájú mi ìta ọ̀dọ̀ tó náwó kọrẹ́nsì níjọ́ yẹn. Ọmọ ọ̀dà tó ń kó sàyà aṣíwájú dà. Aṣíwájú mi ìta ọ̀dọ̀. Ẹ̀yin náwó yẹ sókù yẹ o.